Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. A máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé. Ọba tó ní àánú lọ́dọ̀ yóò bá fi àánú rẹ̀ yóò bá fún ẹ̀yin náà rí o. A sì dúpẹ́ fọ́lọ́run bákan náà pé Ọlọ́run tún máa di ọjọ́ òní. Irú ọjọ́ òní wo náà ni ọjọ́ ìdùnnú lọ́jọ́ oríire fẹ́ni kọ̀ọ̀kan wa. Ọba tó ṣe léyìí Ọlọ́run mọ́sọ̀dẹ̀kú mọ́ wa lọ́wọ́. Àmín. Insha Allah àkọ́rí wáàsí wa lónìí ó dá lórí pé alábòsí ni ọ́ pẹ̀lú àmì ìbéèrè pé mi ò sí ń bẹ̀ èmi lè wà ń bẹ̀ ìwọ náà lè wà ń bẹ̀ jẹ́ ká béèrè lọ́wọ́ ọ̀kara pé ṣé mi èyí ṣalábòsí. Àkọ́rí wáàsí wa ni pé alábòsí ni ọ́ sẹ́ kí lọ́lọ́run sọ nínú Al-Qur'an fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam. À ń jàǹbára wa Nàìjíríà àmọ́lú mi ṣùgbọ́n Nàìjíríà wọn bí wa sí. We are the citizens of this country. A sì mọ gbogbo tó lọ́run ṣe fún wa lóore. Mineral resources èwo la gbádùn ń bẹ èwo la gbádùn ń bẹ. Wọ́n sọ pé petrol Nàìjíríà náà láti ń wà ààrẹ pọ̀ wọ́n là ń repo alábòsí ni ọ́. Àwọn gas tá à ń lò tẹ́gbẹ́ afẹ́fẹ́ lásán náà ẹ̀mọ ẹjọ́ ń pìlì gas ní Nàìjíríà. Àmọ́ other country o wọ́n náà alábòsí ni wọ́n náà gbogbo yín náà tẹ kura yín ní báńkà náà bí wọ́n fẹ́ ṣe COT ọ̀tọ̀ ní COT ọ̀tọ̀ ní fáàtì ọ̀tọ̀ ní bank charging ewu lè tẹ̀sẹ̀ fún wa ẹ̀ ń fìyà jẹra yín ni irú ọ̀yàwó tí wọ́n náà ń bẹ́ nílẹ̀ tẹ́lẹ̀mí tún sáìn chẹ́kì abẹ́rẹ́ tó tún tẹ́dì rẹ̀ lẹ̀fẹ́ lómìn náà alábòsí ni wọ́n náà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àfa míì náà tí èsà alúfaníkè èsà àfa gidi ẹ̀ lè rà àfa gidi láyé kẹ́ ẹ bá ń jẹ àbòsí ibi tó da lẹ́ẹ̀tì mọ́ rí wọn ibi tó da lẹ́ẹ̀tì mọ́ wọ́n alàgbà wọ́n alàgbà alábòsí ni ọ́ gbogbo àwọn ọmọ ọjọ́ ọmọ bó ṣe wọ́n rà dáadáa wọ́n ní ọlọ́wọ́ pọ̀ dáadáa náà ni alábòsí lẹ́yìn náà gbogbo ẹ̀yin tẹ̀ ń kura ẹ̀yin gómìnà ọmọ fọ̀sì rìn tẹ̀lé bá a fún ewo yà fún bẹ́ẹ̀ àwọn tó ń tẹ̀ ń darí wọn ebi ń pa wọn ìyà ń jẹ wọn alábòsí lẹ́yìn náà gbàdébẹ́ dìbò ń jọkì náà mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe káàkiri mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe káàkiri ni dàgbà ìjọ ń torí Ọlọ́run èmi lọ́mọ alágbàdo èmi lọ́mọ wọn á dìbò fún yín náà tán náà ẹlòmíì kú lọ́jọ́ ìdìbò Ọlọ́run ti sọ fún wa nínú àyà Al-Qur'an tá a bá lọ wọnú Al-Qur'an ní Quran suratu Yunus tá a pè ní Quran 10 àyà 44 Ọlọ́run ti bá wa sọ̀rọ̀ ń bẹ̀ nípa tí wọ́n ń pè lábòsí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. A ti wá sọ lọ sọ́dọ̀ Ọlọ́run níbi lábúrẹ́ ẹni òkú ẹni òfò ẹni kàlákà. Bismillahirrahmanirrahim. Adúwádú bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba náà ọba òun náà ọba tí yóò pé méjì ni ọba tí yóò lórogún ọba tí yóò lẹ́gbẹ̀rá ọba tí yóò lẹ́nìkan lẹ́yìn ọba Allah. Inna Allah la yuzlimu an-nasa shay'an. La yuzlimu. Inna Allah la yuzlimu an-nasa shay'an. Walakinna an-nasa anfusahum yuzlimun. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá iná ẹ̀yin lè gbé Kùránì yín dání ẹ bá ń bẹ̀ Kùránì ò yàtọ̀. Inna Allah la yazlimu an-nasa shay'an. Ọlọ́run ní dájúdájú èmi tí mo dá gbogbo yín èmi náà àwọn bàbá ńlá èmi náà mo dá wọn. Inna Allah la yazlimu an-nasa shay'an. Gbogbo àwọn ànábì Ọlọ́run èmi náà mo dá wọn. Inna Allah la yazlimu an-nasa shay'an. Gbogbo àwọn màláíkà Ọlọ́run àti ntí mi àti ntí ọ̀ àti ntá lè fojú Ọlọ́run ló ń dá wọn. Inna Allah la yazlimu an-nasa shay'an. Ọlọ́run ní ìní ìṣàbòsí ẹnì kankan yóò wàláhì ìní ìṣàbòsí yín. Inna Allah la yazlimu an-nasa shay'an. Ìwọ tó jẹ́ gómìnà Ọlọ́run ní ìní ìṣàbòsí rẹ̀. La yazlimu an-nasa shay'an. Ìwọ tó jẹ́ pírẹsidẹ́ntì tí wọ́n ń pè ní pírẹsidẹ́ntì ní àbí ìlú mi náà Ọlọ́run ní ìní ìṣàbòsí rẹ̀. La yazlimu an-nasa shay'an. Ọlọ́run àtọmọ kékeré yín o àtàgbàlagbà ni Ọlọ́run ní ìní ìṣàbòsí ẹnì kankan nínú yín. Inna Allah la yazlimu an-nasa shay'an. Ẹ jẹ́ àbíra wa léèrè yín náà ìwọ náà gbé lọ́wọ́ ara ẹ dá oòrùn tí ń yọ ń sánmọ̀ oòrùn tí ń yọ ń sánmọ̀ ṣé kò yọ ń bẹ̀ mọ́ ni.
Inna Allaha la yazlimu an-nasa shay'an. ṣé bínú sánmọ̀ iná lójó tí ń rọ̀ táwọn tá a gbìn sínú oko tí wọ́n fi ń wúra tí wọ́n fi ń dìde ọ̀gẹ̀dẹ̀ jáde ń bẹ̀ àgbàdo jáde ń bẹ̀ ẹ̀gẹ́ jáde ń bẹ̀ iṣu náà tún jáde ń bẹ̀ sọ́lọ́ Ọlọ́run sọ pé ìní ṣàbòsí ẹnìkankan yìí. Inna Allaha la yazlimu an-nasa shay'an. gbogbo àwọn mineral resources wa náà ti ń bẹ ní Nàìjíríà náà ẹ̀yin náà ẹ wò dáadáa ẹ̀yin náà wò ń sìn petrol tá à ń rí Nàìjíríà náà inú ilẹ̀ náà láti rí o àwọn ọ́ìlì tá à ń rí inú ilẹ̀ náà láti rí o èédú tá a tún rí náà inú ilẹ̀ náà la mọ̀ tí ń rí èédú náà àwọn gáàsì tá ń lò pé àwọn gáàsì lélẹ̀ tá a tún sọ pé ààfin dáná ààfin ṣe kí ni ìjẹun inú ilẹ̀ náà láti rí Ọlọ́run ní ìní ṣàbòsí ẹnìkọ̀ọ̀kan nínú yín. ولكن الناس أنفسهم يظلمون. Ọlọ́run ṣùgbọ́n ilẹ̀ yín náà lẹ́ẹ̀ máa ṣàbòsí ara àwa náà ládìbò fún yín o àwa tá a dìbò fún yín lẹ́yìn tó máa tún fìyà jẹ sọ yẹ kó lè rí bẹ́ẹ̀. ولكن الناس أنفسهم يظلمون. téèyàn bá ṣalábòsí ṣe bẹ́ẹ̀ yín náà lọ lọ́ba erí bí wọ́n ṣe ń ṣe ń bẹ̀ abẹ́ ẹ̀gbẹ́ bẹ̀ ni. ولكن الناس أنفسهم يظلمون. táwa yín ọ̀bá yá pẹ́rẹ́ báyìí ní ṣe ó níbi tẹ́ẹ̀tẹ̀ bàálù tẹ́ẹ̀tẹ̀ lọ ṣe dáadáa alábòsí ni ọ́. ولكن الناس أنفسهم يظلمون. ọlọ́ni láàrin ara yín náà lẹ́yìn máa ṣàbòsí fúnra yín náà ẹ̀wọ̀n tí wọ́n ràn ọ́ lọ́wọ́ tó fi débi tó dé o tún jàǹbá wọn ni alábòsí ni ìwọ náà alábòsí ni ọ́. ولكن الناس أنفسهم يظلمون. owó ti gbàgbé jọ́ tẹ́bí ń pọ́ tó orí nǹkan kan jẹ tó lọ sunkún lọ bá fẹ́ dákun ẹ ṣàánú mi ẹ má fìyà jẹ mi ẹ má wò mí ràn pẹ̀lú pò tẹ ìwà yìí náà. ọwọ́ gbọ́wọ́ lọ́wọ́ á ràn wọ́n lọ́wọ́ wọ́n á ṣe dáadáa sí ọ ìwọ náà wàá máa jẹ́ ń bẹ̀ ìwọ náà tó wá tún ṣàbòsí wa alábòsí ni ọ́. ولكن الناس أنفسهم يظلمون. kí wá ṣe lórí yẹn nìkan ọlọ́run tún bá a sọ̀rọ̀ ń bò mí náà ní suratul hajj ní Quran 22 lọ́lọ́run tún ti sọ̀rọ̀ ní bò mí náà àyà 71 Quran 22 verse 71 kí lọ́lọ́run sọ ń bẹ̀ ẹ tún gbọ́ yẹn náà ẹ yẹ Quran yìí wò Quran 22 verse 71 bẹ́ẹ̀ bá mú èèbó tẹ́lẹ̀ fọ títí gírámà ọmọ ẹ̀yà ẹ wo àlùkùrá ẹ wò ń bẹ̀ náà yẹ́yìn tẹ̀sí mọ́ Yorùbá náà kàyín náà ẹ wo tí yín náà ń bẹ̀ náà kí lọ́lọ́run sọ ń bẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم وما للظالمين من نصير. àyà yẹn pọ̀ kan ṣùgbọ́n tá a bẹ́ẹ̀ ló ń bẹ̀ Ọlọ́run wa ma lizalimina min nasir Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ jálábòsí tẹ́ ẹ ń ta gbogbo ẹ̀jẹ̀ Ọlọ́run wà ẹ̀ ní ìrànwọ́ ẹ̀mí Ọlọ́run jọ ń gbèjà lè kíá. وما للظالمين من نصير. gbogbo palliative ṣe kó fún yín ní Nàìjíríà àbáwọn dákọ̀ pé torí pé COVID-19 mọ́ àwọn kan ẹ̀yin kan sì jókòó lé àtìyàwó yín àtàwọn ọmọ yín náà wàláhì alábòsí ni Ọlọ́run tó bá jọ ń gbé ǹjẹ́ àdìgá Ọlọ́run sọ pé ẹ̀ ní ìrìnà lọ́wọ́ èmi Ọlọ́run wa gbogbo ẹ̀yin tí wọ́n fọn sìnrìn tàbí sàárì wọ́n fọn tẹ̀lé ẹ̀ wá wúwo wọ́n ń bọ̀ ta ló dé ìwọ náà alábòsí ipò tó wà náà kìí ṣẹ̀tọ́ rẹ̀. وما للظالمين من نصير. Ọlọ́run tó bá jọ ń gbé ǹjẹ́ àdìgá wàláhì ẹ̀ ní ìrìnà lọ́wọ́ àwọn Ọlọ́run kankan ìyàlẹ́ padà rí mbẹ̀ nítorí ìdílé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń wò mí tá a jọ ń wọra wa báyìí ẹ dákun torí tọlọ́run Ọlọ́run la fi bẹ̀ wá wo ọ̀nà tá a náà ń gbà á ṣe ẹ dákun ẹja jáwọ́ ń bẹ̀ Ọlọ́run ọ̀rẹ́ nìkọ̀ọ̀kan wa ẹlòmíì ò fẹ́ jalè o wàláhì kò fẹ́ jalè ẹlòmíì ò ní fẹ́ ṣàbòsí ọmọ làkè ṣùgbọ́n torí bí kọ̀ǹdíṣọ̀n kan ṣe rí lọ́fẹ̀ẹ́ mu ṣùgbọ́n wà á fẹ̀rẹ̀ Ọlọ́run dákun ṣàánú fún mi Ọlọ́run ó ṣàánú fún ọ inú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam inú àdìsí wọn gbà látọ̀dọ̀ Jabir radiyallahu ta'ala anhu anna Rasulullah sallallahu alayhi wa sallam qala ó sọ pé ìtẹ́kù zulma ẹ bẹ̀rù tí wọ́n ń pè lábòsí àbòsí ọ̀dà ìwọ tó jẹ́ gbé borùn alábòsí ni ọ́ ìwọ tó jẹ́ gbé fìlà alábòsí ni ìwọ náà ìwọ tó ń da lórúkọ mọ́sápàtì náà alábòsí ń tí ò sójú rẹ ó sọ pé wallahi súnmọ́ billahi alábòsí ni ìwọ náà má tún lé ó lé mà ó ní ìtẹ́kù zulma ẹ wá bẹ̀rù tí wọ́n ń pè lábòsí fàyínà zulma tún yawmal qiyamah ìtànpé lábòsí òkun ni ó jẹ́ níjọ́ ń pè ní àlìkíyàmà ẹni tó bá jẹ́ lábòsí ó lè mọ́ wà lìjẹ́ náà Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́kùnrin lóbìnrin lọ́mọ èké lágbàlagbà Ọlọ́run àfọláàánú ra fi bì ọ́ o
apọ́lá bíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àfihàn ipò táwa náà wà tí ọ̀dà ọlọ́run fún ẹ̀ṣẹ̀ jẹ́ nìkọ̀ọ̀kan wa àbòsí ṣe kódà o ìwọ ọkọ mọ́jàmbá aya rẹ mọ́ ìwọ ìyàwó mọ́jàmbá ọkọ rẹ ẹ̀yin náà tẹ́ ẹjọ́ lórí wa ní nàìjíríà àti káàkiri àgbáńlá ẹ̀ mọ́jàmbá àtàjẹ́ máṣíìsì má àwọn máṣíìsì náà tọ́wá jẹ́ mẹ́tọ́ wa àṣẹ táàkì ní àṣẹ ẹ̀mọ́jìká náà ọjà Alábòsí ọlọ́run mọ́ṣẹ́ ìgbàdo ẹnì kọ̀ọ̀kan wọn subhana rabbika. rabbil izzati amma yasifuna. وسلام على المرسلين والحمد لله رب العالمين.